kí wa kábọ̀ sórí ètò àkóbójú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti ṣe alábàápàdé ètò yìí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show. Ayé ọpẹ́ yọ, ṣáyé ọpẹ́ yọ lọ́dọ̀ títí yín náà. Ayé ọpẹ́ á máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, òun làyé ọpẹ́ máa fi máa yọ. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní? Orí ìkànnì tá a wà yìí, orí ìkànnì, oh my God, Àjùlọ TV. Láti Dr. Zabby Talk Show láti wá yá ìkànnì Àjùlọ lò, torí wípé lórí ìkànnì Dr. Zabby Talk Show wọ́n fún wa ní ìsinmi fún bíi 2 weeks, so di middle of June 2024 tá a wà kó tó di wípé a máa lè rí ìkànnì yẹn lò. Kí ló dẹ̀ fà? Irú àwọn àṣírí ńláńlá tá à ń tú báyìí lọ ní irọ́ o, ẹ gbọ́dọ̀ máa tú àṣírí o. Èyí tá a gbé wá lọ́jọ́ títí òní, eléyìí lágbára o, eléyìí lè gbọ́ kó yá wá lẹ́nu, torí pé kí ni, àwa ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àní Ọlọ́run fi àwọn kan, ó fi ṣe ilẹ̀kùn tó ṣí sínú tó ṣí síta. Ìyẹn làwọn kan máa sọ wípé wòlíì làwọn, ìránṣẹ́ Ọlọ́run làwọn. No, òyìnbó ló gbórí íńtánẹ́ẹ̀tì. Òyìnbó tó bá jókòó báyìí, tó bá wo history nǹkan tó ṣẹlẹ̀ àti nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ó lè fi sọ fún ẹ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Òyìnbó á sọ fún ẹ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Tó bá wá ṣẹlẹ̀, ó lè wá sọ fún yín pé ó ṣẹlẹ̀ báyìí o, ó lè ṣẹlẹ̀ báyìí o, ó lè gba left ṣẹlẹ̀, ó dẹ̀ lè jẹ́ right ló máa gbà ṣẹlẹ̀. That means ó lè má jẹ́, ẹ lè má fún ní 100%, but ẹlòmíì lè gba 70 nínú wọn, ẹlòmíì dẹ̀ máa mú 99 nínú wọn, tẹlòmíì dẹ̀ máa mú 40. Kò yẹ yín sìn, bí ìgbà tó jẹ́ pé èyí jẹ́ èyí ò jẹ́, but àwọn philosophy, àwọn tó lóun ń ròyìn wípé òun dáwọn náà tán ní ọpọlọ, òun ẹ̀pàrà ìlèmí àti ìjọ wa. Ta eléyìí ó shock, but kò tún shock wa torí pé a ti mọ̀ wípé nǹkan bọ́ǹbù tó lágbára ó fẹ́ ṣẹlẹ̀ ní Áfíríkà, bọ́ǹbù tó lágbára ó fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, bọ́ǹbù tó lágbára ó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà. Eléyìí kò ń ṣe ọ̀rọ̀ wípé Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀. Brọ́dà mi àti sàmì, ẹ súnmọ́ bí. Ẹ jẹ́ ká yára wa létí inú àti etí ìta. Kò sí bó ṣe lè hùn kó sọ wípé o lẹ́bí nílẹ̀ Yorùbá, kò sí bó ṣe lè sọ wípé bóyá o lẹ́bí ní Nàìjíríà tó fẹ́ jẹ́ kí àwọn ìran ẹ̀ kó panu. Because lómi lè máa wípé kí ló kàn mí, ó ń bọ̀ àwọ̀ láńdẹ́ẹ̀dẹ̀ tó bá jẹ́ pọ́n yín sọ nìyẹn. Eléyìí ń sìn gbogbo ara pátápátá lògùn, wọ́n ti wọlé dé, wọ́n ti dé wá bá wa, wọ́n ti wọ ọbẹ̀. Eléyìí máa ṣọ́ọ̀kì yín sẹ́, ẹ rí pé mo tún sọ pé mo fọlọ́run búra, ó máa ṣọ́ọ̀kì gbogbo wa. Ìgbà tèmi náà gbọ́, mọ́mí kan lè wípé ó jẹ́ ìrònú fún mi, bọ̀ kò pa mí lára púpọ̀. Torí pé kí ni, Ọlọ́run ti fi wọ̀n wá, a ti mọ̀ wípé ó ti ń bọ̀, a ti mọ̀ wípé ó ti fẹ́ dé. Bọ̀ lélẹ́yìí tó ṣẹlẹ̀ yìí sìn pẹ̀lú fídíò tí máa gbé wá yìí, ẹ máa rí wípé ó ti dé tán. Kọ́kàn sáyẹ̀nsì òun ló kù báyìí sìn. And I'm pretty sure wípé àwọn ìjọba yẹn kò sí nǹkan tán lè sáyìn fún. Kọ́ ní kó fi èmi àti yín, kó kọjá pé kó fi wá yá owó, kó ní kí anybody kó sùn kó má jí mọ́, kó kàn já àwọn fámìlì tí wọn nìkan náà sùn tán dẹ̀ jí, ó wà okay fún wọn. Ó wà okay, 100% ló wà okay fún wọn. Àwọn people yẹn, ìyẹn lè máa fi mọ̀ wípé àní àwọn ní 99.9 gbogbo àwọn ìjọba yẹn, látòrí Queen Elizabeth, látòrí ti àwọn Amẹ́ríkà, látòrí ẹni tí àwọn Queen Elizabeth, àwọn ministers wọn bí báyìí tó ń gbé àwọn fáìlì yẹn lé lọ́wọ́, àwọn gógán ní 99% tó ń rúlù àsì Ọlọ́run nínú ilé ayé. Bíkọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ṣáàdúrà là gbà tó, ṣáàwẹ̀ lèmi àti yín ò gbà tó, ṣé ìṣọ́ òru là ṣe tó, kí gbogbo orú àwọn jàǹbá báyìí kó dẹ̀ ìtúwà máa ṣẹlẹ̀. Brọ́dà mi àti sísítà mi, orí kan ní Àjùlọ TV òun la wà. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa, a kí yín káàbọ̀ sórí ètò. Ibi báyìí la ti máa ń gbé àwọn nǹkan kàbìtìkàbìtì wò láti lè tú àṣírí, but orí ìkànnì yìí
ó ní episode ni òun là ń ṣe ń bẹ àwọn àṣírí kan là ń tún bẹ táwọn tó ń gbẹnu àwọn youth wa jáde bọ eléyìí tí mò ń ṣe yìí Dr. Zabby Talk Show ibẹ̀ òun ló ní eléyìí gangan bọ̀ tá a bá ti padà síbẹ̀ a máa sọ tọ́pìkì wa a máa treat àwọn eléyìí lórí Dr. Zabby Talk Show bọ̀ nínú episode nínú ibi tá a wà yìí episode òun là ń gbé lọ ńbẹ̀ ó dẹ̀ yìí ń lọ sí 100 but for now ẹ bá wa fìfẹ́ ẹ bá wa da gbogbo ẹ̀ papọ̀ ẹ jẹ́ ká kọ́ ọmọ pọ̀lù bọ́ ẹ jẹ́ ká da gbogbo ẹ̀ papọ̀ torí bó dẹ̀ wá jẹ́ platform tuntun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa like ẹ bá wa fi comment sílẹ̀ òun náà ló lè push ẹ káwọn èèyàn máa fi rí ẹ dẹ̀ bá wa share ètò kẹ wá bá wa ṣe kí ni tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ni ẹ má gbàgbé láti subscribe God bless you ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tó ní kìmí tó lágbára a tún máa wá fi pápá ń bá rí ẹ ìyẹn lẹ máa fi wá mọ̀ wípé yes àwa tá à ń sọ̀rọ̀ yìí pé a mọ nǹkan tá à ń sọ àwa tá à ń sọ̀rọ̀ yìí kẹ́ mọ̀ wípé Ọlọ́run ṣí àwọn ọ̀pọ̀lọpọ̀ lójú inú láti lè mọ̀ wípé ogun yìí wàhálà yìí ó ti dé tán Ọlọ́run ò ní jẹ́ kó bá èmi àti yín bó ṣe lè hùn kó le tó àwa máa rí tiwa ṣe bọ̀ nígbà míì wà níbi tílé ayé ìdè ń sìn àdúrà máa ń gbà ó bọ̀ gbogbo nǹkan kọ́ làdúrà máa ń gbà ṣe má jẹ́ ká tanra wa God bless you now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tá a ti fẹ́ wọlé mo kí àwọn irú iléeṣẹ́ ìròyìn Aláròyé TV. ara sí i nítorí kí wọ́n máa jí àwọn èèyàn gbowó kì í ṣe tuntun ní Nàìjíríà ó sì ti pẹ́ tí àwọn aráàlú ti gbúròó àwọn Boko Haram ní tiwọn ọ̀rọ̀ tí àwọn Boko Haram yàtọ̀ púpọ̀ sí ti àwọn ajínigbé afẹ̀míṣòfò yìí àwọn tí wọn yóò kàn pa àwọn èèyàn nítorí tí wọ́n fẹ́ jí àwọn míì gbé nínú wọn àmọ́ kì í ṣe bí Boko Haram ti ń ṣe tiwọn nìyẹn àwọn yóò kàn lọ síbì kan wọn yóò kàn pa àwọn tí wọ́n bá fẹ́ pa wọn yóò sì sá lọ kúrò níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn iṣẹ́ aburú tí àwọn yìí sì ṣe sẹ́yìn ni bí wọ́n ti fi bọ́ǹbù pa àwọn èèyàn ní ṣọ́ọ̀ṣì ńlá kan nílùú Ọ̀wọ̀ lọ́dún 2022 bí wọ́n ti pa àwọn èèyàn rẹpẹtẹ pẹ̀lú bọ́ǹbù ní Àbújá ní 2014 àti àwọn ìṣẹ̀lẹ̀ adẹ́rùbani bẹ́ẹ̀ tí kò ní jẹ́ kí ọkàn aráàlú balẹ̀ níbi yòówù tí wọ́n bá wà. àmọ́ láti ìgbà tí àwọn afẹ̀míṣòfò míì ti dé láti àwọn ilẹ̀ West Africa káàkiri tó jẹ́ àwọn kàn ń jíìyàn gbé láti gbowó ni tí wọ́n sì ń pa àwọn tí wọ́n bá fẹ́ dí wọn lọ́wọ́ tàbí tí wọ́n bá fẹ́ ṣe abàyàgbàǹgbà nípakúpa ọ̀rọ̀ tí àwọn Boko Haram lọ sílẹ̀ díẹ̀ nítorí ọ̀dọ̀ wọn gan níjọba dojú ogun náà kọ bóyá nítorí pé ìjọba ti wá dojú kọ àwọn afẹ̀míṣòfò àgbáyé tí wọ́n wọlé sí Nàìjíríà láyé Buhari yìí ni o èyí tí kò jẹ́ kí wọ́n ráàyè rẹpẹtẹ fáwọn Boko Haram yìí mọ́ nígbà náà làwọn tún rí bí sarajọ tí wọ́n sì rí àwọn èèyàn jí gbé àwọn tí wọ́n kọ́ níṣẹ́ náà lákọ̀tun tí wọ́n ń fún wọn ní ìdálẹ́kọ̀ọ́ títí di àsìkò yìí ó sì ti jọ pé lára àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ níṣẹ́ afẹ̀míṣòfò parí ni wọ́n jáde lójijì lọ́jọ́ sátidé tó kọjá yìí níbi ìgbéyàwó kan ni ó fẹ́rẹ̀ jẹ́ pé kò sẹ́nìkan tí yóò sọ pé òun rí irú àkọlù bẹ́ẹ̀ yẹn rí láyé kinní náà le gidi ni ọ̀nà mẹ́ta làwọn Boko Haram ti dáná ìjàmbá kalẹ̀ ohun tí àwọn ará Gwoza nítòsí Maiduguri nípínlẹ̀ Borno kò sì ní gbàgbé láéláé ni àwọn kan ni wọ́n ń ṣègbéyàwó wọn jẹ́ẹ́jẹ́ ìgbéyàwó náà sì jẹ́ ti alárinrin èrò pọ̀ níbẹ̀ rẹpẹtẹ nítòsí gáréèjì ńlá kan ni wọ́n ti ń ṣètò ìgbéyàwó náà kò sì sẹ́nìkan tó ronú méjì ju fàájì lọ obìnrin kan náà wà láàrin wọn tó múra bí ẹlẹ́hàá tó jẹ́ ojú rẹ̀ nìkan ló yọ jáde bẹ́ẹ̀ ló pọn ọmọ kékeré kan sẹ́yìn kò sì sẹ́ni tó mọ̀ pé irinṣẹ́ ikú ni lára àwọn èrò níbẹ̀ lòun náà wà tó ti ń bá wọn rẹ́rìn-ín tó sì ń ṣeré ẹ̀ẹ̀kan náà ni iná dáhùn lára ẹ̀ bọ́ǹbù náà ró burúkú lójijì àwọn tó wà níbẹ̀ kò sì ríra wọn mọ́ òkú díẹ̀ kò mọ ẹni tó ń tu ìyá ara òun nígbà tí ilẹ̀ yóò fi dá tí kùrukùru yóò sì fi kúrò lójú ọ̀run òkú ti sùn lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ làwọn èèyàn farapa yánnayànna wá wò ó ní kọ́kọ́ rí
ọmọbìnrin Boko Haram tí wọ́n fi ṣe irinṣẹ́ ikú yìí náà ló kọ́kọ́ já pútupùtu pẹ̀lú ọmọ ẹ̀yìn ẹ̀. Lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ mú àwọn míì lọ sọ́run tó sì fa àwọn púpọ̀ ya pẹ́rẹpẹ̀rẹ bí aṣọ. Ohun tó wá jẹ́ ìyanu fáwọn èèyàn ni pé bí bọ́ǹbù ti ró láàrin àwọn oníyàwó yìí bẹ́ẹ̀ ló tún ró lọ́sibítù kan tí kò jìnnà síbẹ̀. Bẹ́ẹ̀ ni bọ́ǹbù míì tún ró láàrin àwọn tí wọ́n ń ṣètò ìsìnkú èèyàn wọn kan. Ni bọ́ǹbù bá di mẹ́ta láàrin ìlú Gwazo láàrin ìṣẹ́jú díẹ̀ síra wọn. Níbẹ̀ ni wọ́n ti ń ṣa àwọn òkú. Ẹ má jẹ́ ká kánjú o, mo ní kí n rán wa létí wípé a máa mọ ibi tí nǹkan ti wá o. Tàbá kánjú ní mọ ibi tí ọ̀rọ̀ yìí tó ti ń ṣẹlẹ̀ bọ̀. Fídíò míì dẹ̀ ìwà tí mo máa fi ṣe ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Ó máa ṣọ́ọ̀kì gbogbo wa. Fídíò kan wà tó máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Mo kàn ní kí n tún rán yín létí nígbà. Ẹ má jẹ́ ká kánjú o. Nílẹ̀ káàkiri àwọn tó kú tí wọ́n sì rí kó jọ ti lé ní 30, bẹ́ẹ̀ ni àwọn tó lé ní 25 farapa. Ńlọ̀rọ̀ bá di bó lọ yàgò, ọ̀rọ̀ náà di àkọlùkọgbà láàrin ìlú. Kálukú kò mọ ibi tó fẹ́ sá lọ. Ọjọ́ sátidé náà kì í ṣe ọjọ́ kan tó dáa fáwọn alábàáṣe gbogbo. A kì í gbélé ẹni ká fọrùn rọ̀, ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ nítorí àwọn míì tó jókòó wọn jẹ́jẹ́ síbì kan wà lára àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn tí wọn kò sì lè mọ ikú tó pa àwọn rárá. Ọ̀rọ̀ yìí ká Ààrẹ Bọ́lá Tinubu lára, ó sì dùn wọnú eegun nítorí bí ète àti ọ̀nà láti fa ìjọba rẹ̀ sẹ́yìn ni àti láti sọ ìjọba rẹ̀ lẹ́nu pé apá rẹ̀ kò ká ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò lásìkò tirẹ̀ ni wọ́n tún ń gbilẹ̀ sí i. Bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ẹni aburú wọ̀nyí kò fi ọjọ́ kan fi Nàìjíríà lọ́rùn sílẹ̀. Ó kàn jẹ́ ọkàn tí wọ́n fi ń ṣiṣẹ́ ló yàtọ̀ síra. Àwọn kan wà. Irọ́ ni o, plan work ni o. Ẹ ṣe sùúrù kájọ gbọ́délẹ̀ o. Plan work ni o. Àṣírí ti túbọ̀ àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Pípẹ́rù nǹkan báyìí ó ń bọ̀ ó dẹ̀ ti dé báyìí. Ó shock everybody. Bí mo yẹn ń sọ̀rọ̀ yìí, ìbẹ̀rù ìjáyà òun ló jẹ́ fún èmi fúnra mi gan. Wípé èèyàn tiẹ̀ ti mọ̀ wípé ó ń bọ̀ pẹ̀lú bó ṣe dé yìí. Máa gbé ẹ̀rí wá sẹ̀, máa gbé ẹ̀rí wá. Tí wọn kò níṣẹ́ méjì ju ìjínigbé lọ, jàǹdùkú làwọn. Ohun tí wọ́n fi ń ṣayé ni kí wọ́n jí àwọn èèyàn gbé, kí wọ́n fi wọ́n gbowó. Tí wọ́n bá ti gbowó tán kí wọ́n tú wọn sílẹ̀, kí wọ́n tún máa wá àwọn míì tí wọn yóò jí tí owó wọn bá tán. Àwọn yìí ló pọ̀ jù, bẹ́ẹ̀ ni wọn kì í ṣe mùsùlùmí tàbí ẹnìkan tó níbẹ̀rù Ọlọ́run. Ohun tí àwọn yóò jẹ ni wọ́n ń wá. Ogun ni wọ́n jà dé Nàìjíríà. Iṣẹ́ tí wọ́n sì ń ṣe níbi tí wọn kò bá ti rí ogun jà náà ni láti máa jí àwọn èèyàn gbé kí wọ́n sì máa fi wọ́n gbowó. Àwọn yìí níjọba ń bájà lójoojúmọ́ kí àwọn Boko Haram tó tún ṣẹlẹ̀rú lójijì ní ìpínlẹ̀ Borno tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú náà lọ́jọ́sí. Èyí tó wà nínú àwọn afẹ̀míṣòfò Boko Haram ni pé mùsùlùmí làwọn pe ara wọn, àmọ́ àwọn èèyàn kò yé kọminú sí irú mùsùlùmí tí wọn tó ń pa mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ lẹ́ni tí kò ṣe kinní kan fún wọn. Tinubu ti sọ pé bí àwọn tó ṣe iṣẹ́ aburú yìí bá wọ inú ihò kọ̀ìnkọ̀ìn, àwọn ọmọ ogun ilẹ̀ yìí yóò bá wọn wọ̀ ọ́, wọn kò sì ní nísinmi títí tọ́wọ́ yóò fi tẹ̀ wọ́n tí wọn yóò sì tú wọn ká níbi tí wọ́n fi ṣe ibùba wọn. Títí di bí a ti ṣe ń wí yìí, àwọn Boko Haram yìí kò tí ì jáde pé àwọn làwọn ṣe iṣẹ́ náà, ṣùgbọ́n àwọn tí wọ́n mọ ọ̀nà tí wọ́n fi ń ṣiṣẹ́ wọn ti sọ pé kò sẹ́yẹ méjì tí í jàṣà, kò sì sẹ́ni tí í ṣe irú ohun tí wọ́n ṣe yìí. Àwọn afẹ̀míṣòfò tààrà àwọn Boko Haram ni. Bẹ́ẹ̀ ní tòótọ́ gbogbo ohun tó padà wá di ọ̀ràn sí Nàìjíríà lọ́rùn yìí, àwọn Boko Haram yìí ni wọ́n fà á. Ohun tí a sì gbọ́ ni pé àwọn jàǹdùkú kan táwọn olóṣèlú lò ní 2003 tí wọ́n lò wọ́n tán tí wọn kò fún wọn lówó tí wọn kò sì wo ibi tí wọ́n wà mọ́ ni wọ́n ṣa ara wọn jọ láti gbẹ̀san. Kì í ṣe Tinubu nìkan lọ̀rọ̀ náà bá lójijì, gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé ni. Ẹgbẹ́ àwọn gómìnà ní Nàìjíríà ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀. Alága àwọn gómìnà ilẹ̀ Haúsá tí í ṣe gómìnà Gombe, Muhammadu Yahaya ló gbẹnu wọn sọ. Ó bá àwọn èèyàn tí ọ̀rọ̀ yìí kàn kẹ́dùn,
ó sì ní àwọn gómìnà gbogbo yóò ran ìjọba àpapọ̀ lọ́wọ́ láti rí i pé àwọn kápá ìwà burúkú yìí, àwọn sì lé àwọn afẹ̀míṣòfò gbogbo lọ níbi yòówù tí wọn ìbá àfara pamọ́ sí. Àwọn ìjọba Amẹ́ríkà ti sáré gbé ìwé jáde lórí ìṣẹ̀lẹ̀ náà. ẹ jọ̀ọ́ ẹ bá wa mú pẹ́ẹ̀nì àti pépà yín, ibi tí mò ń lọ gangan ibẹ̀ la approach yìí, ibẹ̀ la dé yìí. Ẹ bá mi fi etí inú àti etí ìta kẹ bá mi digest nǹkan yìí kí n tó wá gbé fídíò mi wá lórí Amẹ́ríkà tán mẹ́nu lé yẹn, ibi tá à ń lọ gan nìyẹn. But tí mi ò bá gbé látilẹ̀ ó lè má ní ìtumọ̀ sí wa. Now let's go. Wọ́n ní irú eléyìí mà tún ya àwọn lẹ́nu o, nítorí ohun tí àwọn ti rò pé ó ti ré kọjá ni. Àwọn Amẹ́ríkà yìí ní àwọn tí wọ́n lè ṣe irú iṣẹ́ báyìí, tí wọ́n fi iṣẹ́ ikú rán ọmọbìnrin tó tún pọn ọmọ kékeré sẹ́yìn, irú àwọn yẹn kì í ṣe èèyàn, ẹranko gbáà ni wọ́n, torí kò sí ìwà ọmọ ènìyàn lára wọn rárá ni. Wọ́n ní ohun tí àwọn yìí ṣe kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tàbí tòṣèlú, àwọn kàn jẹ́ ẹranko tó ń hùwà ẹranko ni. Ìjọba Amẹ́ríkà wá ní bí kinní náà ti wá rí yìí, àyà bẹ́ sílẹ̀ ó bẹ́ sáré ni o. Àwọn yóò ran ìjọba Nàìjíríà lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà, nítorí ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ, ohun yòówù tí yóò bá gbà làwọn yóò sì fún un. Bẹ́ẹ̀ náà làjọ àwọn orílẹ̀-èdè àgbáyé United Nations, àwọn náà fọhùn lẹ́ẹ̀kan náà. Wọ́n ní àwọn ẹlẹ́mìí èṣù làwọn tí wọ́n ṣe irú eléyìí, wọn kò yẹ láwùjọ àwọn èèyàn rárá. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba Tinubu ti ní àwọn ń gbéjà gidi lọ bá àwọn erunbi ẹ̀dá náà níbi yòówù tí wọ́n bá wà, tí wọ́n sì ní àwọn yóò ṣẹ́gun wọn. Ohun tí àwọn tó mọ̀ nípa ètò ààbò ń sọ ni pé bí ọ̀rọ̀ bá ti dà báyìí o, àfi kí alára máa ṣọ́ra ẹ̀, kí ọlọ́mọ pàápàá kìlọ̀ fọ́mọ wọn, nítorí kò sẹ́ni tó mọ ibi tí àwọn afẹ̀míṣòfò yìí lè bá yọ, pàápàá nígbà tí wọ́n ti ní àwọn ọmọbìnrin rẹpẹtẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún kọ́ níṣẹ́ náà báyìí, tí wọ́n sì ti tú wọn jáde. Wọ́n ní káwọn èèyàn máa ṣọ́ra níbi tí èrò bá pọ̀ sí jù tàbí níbi ayẹyẹ ọlọ́pọ̀ èrò, nítorí kò sí ibi tí wọn kò ti lè ṣiṣẹ́, àárín èrò ni wọ́n máa ń wá kiri. Àwọn yìí náà ni wọ́n ń pariwo pé kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀. Àwọn. Now ṣe gbọ́ nǹkan tí Amẹ́ríkà sọ. Amẹ́ríkà ní eléyìí ò ń sọ̀rọ̀ ẹ̀sìn, àwọn nídìí láti ran Nàìjíríà lọ́wọ́. Ẹ má gbàgbé wípé ní Niger, ní àwọn ìlú Áfíríkà bíi méjì mẹ́ta kan, wọ́n ti ń lé àwọn Amẹ́ríkà, wọ́n ti ń tì wọ́n lọ. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ gbọ́ ni, wọ́n ti ń tì wọ́n jáde, wọ́n ń wá láti wá máa bọ̀ ní Nàìjíríà. Tàbí ẹ̀gbọ́, ṣé kí n tún bẹ̀ yẹn kí n tún ti play fún wa kẹrọra gbọ́ bẹ̀ díẹ̀ ni. Amẹ́ríkà àti UN àti àwọn president àtàwọn ẹmẹ̀wà wọn tí ilé ayé wà lọ́wọ́ wọn, ó ní Nàìjíríà nǹkan yẹn léwu fún wọn. Níbi tọ́rọ̀ yìí dé, apá Nàìjíríà ò lè ka. Ó yẹ ká ṣe kí ni? Ó yẹ ká bù wọ́n ní àwọn èèyàn tó lè wá gbèjà Nàìjíríà. Ìgbà tó máa wá sọ́nsìn, wọ́n ní àwọn rí i pé àwọn eléyìí ò tún ṣe Boko Haram, wọn ò dẹ̀ ṣe Mùsùlùmí. That means àwọn màláìkà láti ọ̀run, àwọn náà dà wá láti bẹ̀rẹ̀ iṣẹ́ ibi. Iṣẹ́ rí pọ́n níbi mẹ́ta ló ti dún ní ẹ̀ẹ̀kan náà. Ìyá mi, bàbá mi, ẹ má jẹ́ kí ẹjọ́ yẹn kó pọ̀ jù. Nǹkan burúkú ó ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, àwọn pípín yẹn ti ń padà bọ̀, wọ́n ti dé padà. Nàìjíríà dẹ̀rẹ̀, mo sọ níbẹ̀rẹ̀ prógrámù yìí, àní kán sọ wípé ẹbí àwọn nìkan o, ẹ kàn jẹ́ kán ṣe gbogbo àwọn tó kù ẹrun wọn already dúdú rẹ́dì láti ṣe fún òyìnbó àti wọ one chance eléyìí. Àyàfi kí Ọlọ́run kó ṣàánú, kó ṣe àánú yẹn lọ́nà àrà, lọ́nà ìyanu, kó má pẹ́ kó má jìnnà, kí wàhálà èmi àti yín kó má já sásán. Àwọn pípù yìí ti padà dé, wọ́n gba bí nǹkan ọ̀gbìn wa, wọ́n fi gba bẹ̀, wọ́n ti dé. Wọ́n gba bí wípé wọ́n fẹ́ da àrùn oríṣiríṣi, wọ́n gba bẹ̀, wọ́n ti dé. Wọ́n tún ti gbà wípé wọ́n tún ti dé. Ẹ má jẹ́ n sọ̀rọ̀ púpọ̀ jù, ẹ jẹ́ kí n gbé ẹ̀rí máa jẹ́ mi nìṣó, ẹ jẹ́ kí n gbé yẹn, ẹ jẹ́ kí n gbé wọlé. A ní
a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run ti fi wọn àwa wípé a ní nǹkan tó ń bọ̀ mímí tó ń bọ̀ yìí eléyìí ni ẹ fi ṣé gbọ́ nǹkan tí Amẹ́ríkà sọ ṣé gbọ́ nǹkan tí Amẹ́ríkà sọ Nàìjíríà máa wẹ́kọ̀mù wọn wọ́n ti wà ń bẹ̀ gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí gbogbo nǹkan tó ń ṣe yẹn plan work ni ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ nǹkan tó ń sọ kó tó di pé máa tún gbé mi máa sáré gbé mi wá torí mi ò fẹ́ kó pẹ́ bó ṣe lè hùn kó mọ́ pápápá ni mo fẹ́ ṣe now. 6 of the 10 fast. Gentlemen, the Middle East is fucked. We should know. We fucked it. 6 of the 10 fastest growing economies are in sub-Saharan Africa. Countries rich in mineral wealth. Coltan for our computers, cobalt for our batteries, phosphates for our agriculture, nuclear ore for our power. These are the things, gentlemen, that the wars of the next 20, 30 years will be fought over. A huge deposit of cobalt was discovered in Mali just over 2 years ago. Back then, we approached the Malian government about mining rights. They told us that those rights were going to the Chinese. So we set about to create the conditions to make sure that wouldn't happen. Just last week, one of our Australian subsidiaries, thank you, Lachlan, secured those rights. Our pilot project in Mali hit a few bumps, but I'm delighted to report that it worked. And if it can work there, there's no reason it can't work in other mineral-rich countries across Africa. We create the chaos, and then we move in and capitalize on that chaos. We're looking at the long term here, gentlemen. Rates of return that'll make Iraq and Afghanistan look like chicken feed. Ṣẹ́tírí wọn ò lè fi wá lọ́rùn sílẹ̀ àwọn àti àwọn tó ń pera wọn ní àwọn ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ni ó mà ṣe o ó mà ṣe o ẹ jẹ́ kí n wá lọ gbé wá bọ́n ṣe ń ṣe wọ́n wá sọ wípé ibi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́ǹbù tá à ń sọ yìí ló ti wá dún but wọ́n ní nǹkan olóró tó dún yẹn o wọ́n ní kò ń ṣe lọ́dọ̀ àwọn Boko Haram wọ́n ní ẹ má wá síbẹ̀ o ọ̀dọ̀ àwọn angel ọ̀dọ̀ àwọn spirit ibẹ̀ ní kẹ́ wá lọ o torí pé kí ni àwọn yẹn kọ́ o a dẹ̀ nídìí láti wá ràn yín lọ́wọ́ o a nídìí àti ràn yín lọ́wọ́ o Áfíríkà àfìgbà tá a padà sóko ẹrú mi finally ó lè má jẹ́ nígbà títí wa bọ̀ àwọn ọmọ tó ń bọ̀ nǹkan torí gbogbo nǹkan táwọn òyìnbó yìí ń ṣe ó ń ṣe torí àwọn ìran wọn tó ń bọ̀ ni ó ń ṣe torí ìran wọn tó ń bọ̀ ni oh my god ẹ jẹ́ kí n sáré gbé yìí wá. àwọn eléyìí ẹ máa rí wípé ọ̀n ṣe military ọ̀n ṣe army ọ̀n ṣe custom ọ̀n ṣe ọlọ́pàá kí ló ṣe nínú igbó ibi tó wà yẹn ta ló ní helicopter ṣe rí gbogbo àwọn nǹkan olóró tó gbà lẹ́nu ijọ́ mẹ́ta yìí gbogbo àwọn weapons tó gbà ní ẹnu ijọ́ mẹ́ta yìí ìyẹn sì port náà ti gbà tàbí bọ eléyìí sì inú igbó náà gbé gbà eléyìí sì yẹn máa gbọ́ wípé àwọn Fúlàní Haúsá ni àwọn eléyìí wọ́n wá já wọn sílẹ̀ ni pẹ̀lú helicopter tó bá ti kó nǹkan olóró wọ́n máa já wọn sílẹ̀ mọ́tò á wá kó wọn láti abúlé kan sí abúlé kan ìgbà tó jẹ́ pé kò sí bọ́dà àwọn ọmọ Nàìjíríà wọ́n jubilate èèyàn kan ń ṣe wedding èèyàn kan ń ṣe kinní kan èèyàn gbogbo nǹkan ẹ wo àwọn Kenya ṣé Kenya ni tí mi ò bá ṣe mistake ẹ correct mi ní comment section ẹ wo bọ́n ṣe dìde ǹjẹ́ Nàìjíríà nígbà tán ti fi ọ̀rọ̀ EndSARS tán ti fi já oníkálukú láyà ọmọdé àti àgbàlagbà ọkùnrin àti obìnrin ó dàbí pé ó ti dé ojú ẹ̀
àfi kí Ọlọ́run àní kó ràn wá lọ́wọ́ níṣẹ́ ọ̀rọ̀ yìí ti dé ojú ẹ̀ ẹ jẹ́ ká wò ó gbogbo nǹkan yìí kò ṣẹ lẹ́yìn àwọn òyìnbó yìí kò ṣẹ lẹ́yìn àwọn amúnisìn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta yìí kò ṣẹ lẹ́yìn àwọn tó jẹ́ wípé tó láwọn gbé Ọlọ́run wá fún wa àwọn tó ní bẹ̀rù Ọlọ́run àwọn eléyìí tó jẹ́ pé àwọn gangan ni Ọlọ́run tó gbé wá fún wa tán ní ká máa worship ẹ má jẹ́ ká da ọ̀rọ̀ sọ àwọn eléyìí gangan because Africa ní Ọlọ́run tiẹ̀ Ọlọ́run ti Africa Elédùmarè tó jẹ́ wípé Ìgbò ni Ghana ni Kútọnú ni Lòmẹ́ ni everybody ni Yorùbá ni Haúsá ni Ọlọ́run tó dá wa tó ṣe ẹ̀dá wa àwa dúdú ó ní kẹ́ fìyẹn sílẹ̀ because ó mọ̀ wípé ìyẹn lágbára bọ́ ẹ fìyẹn sílẹ̀ ó ní kẹ̀dí everybody ó ní kẹ́ fi sílẹ̀ wọ́n wá gbé àwọn nǹkan kan wáyé pé yẹn ní Ọlọ́run we are as àwọn gó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  ní Ọlọ́run ṣáwọn kì í ṣe Ọlọ́run báyìí sìn tàbí Ọlọ́run Áfíríkà tó bá jóun ni à ń pè ní ṣé ó lè máa lajú sílẹ̀ kí nǹkan owó ẹ̀ kó bàjẹ́ báyìí bó ní ká gbé Ọlọ́run tó lè dá wa lóhùn yẹn ó ní ká gbé sílẹ̀ àwọn yìí gangan ìjọba Amẹ́ríkà ìjọba Bìtìkó ìjọba Germany ìjọba France àwọn gangan ní Ọlọ́run tó wà nínú Báíbù yẹn tí tó gbé wá fún wa tán sọ wípé Ọlọ́run yẹn ni òun ní ká máa mọ̀ ẹ lọ wo gbogbo àṣírí yẹn lórí ìkànnì Àjùlọ TV yìí ìyẹn ló ń lọ lórí episode àti fẹ́ wà ní bóyá bí episode 15 sí ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí eléyìí ẹ má bínú ó mú mi lára ó ká mi lára ọ̀rọ̀ yìí panilẹ́kún ó bani nínú jẹ́ ẹ bá wa pín ètò yìí ẹyọ kan ṣo tẹ́ lè ṣe náà nìyẹn ẹ jẹ́ ká máa spread information that's all nǹkan tá a lè ṣe nìyẹn ẹ jẹ́ ká máa spread ẹ̀ kò ní kan èmi kò ní kan yìí aburú ò ní kan wà lágbára lọ́wọ́ Ọlọ́run èyí tó ń bọ̀ yìí èyí tó ti wọlé dé yìí Ìjẹ̀bú Sọ́fọ́ kí ni wọ́n bá bu àwọn tó fẹ́ Ìsọfọ́ Ìjẹ̀bú Sọ́fọ́ kí ìran yìí kó bá bọ náà ṣáà lọ́kì àfikọ́ Ọlọ́run kó bẹ́ni ṣe ní ọ̀nà àrà ọ̀nà ìyarun kó mẹ́ni kúrò nínú ra bọ́ sí ẹ̀ rán àkórà ẹni sí ẹ̀ kéèṣì wà ẹ jẹ́ ká máa wòran àwọn àwòrán ẹ má bínú ẹwọ́n eré gbọ̀jẹ̀bù ẹ má bínú èsì bó ṣe lè dóníyàn tó náà àṣà àtúrẹ́rìn tàbí ká máa ṣe àṣà nípa ara ẹni ó ga o. No,
kí làwọn eléyìí kí náà fi jọ ṣe kí la fẹ́ pè wọ́n kí la fẹ́ pè wọ́n náà kó má bàa gbà wá lákòókò ṣe rí bọ́n ṣe ń ṣe operation tiwọn ìyẹn làwọn ọmọ Yorùbá ní ẹ jẹ́ ká tiẹ̀ máa dáwó ẹ jẹ́ ká wọ́n fẹ́ kówó jẹ ní wọ́n fẹ́ ṣe kinní kan ọdún náà àdáwọn èèyàn púpọ̀ kan lẹ́bi o tó jẹ́ wípé àwọn kan náà wá tán wá da ìrìn àjò yìí tán wá dàrú but Ọlọ́run jù wọ́n lọ tó rán rò wípé kò tiẹ̀ sẹ́ni tó máa sọ̀rọ̀ nípa ẹ̀mọ́ rárá torí pé iṣẹ́ tán rán wọn wá ṣe ni bọ́ Ọlọ́run ju ẹ̀dá lọ ẹ wá wo bó ṣe ń pa gbogbo àwọn ọmọ tó ń lọ ṣiṣẹ́ wípé káwọn save orílẹ̀-èdè wọn ó ń paráàlú ó ń pa àwọn kò sí ẹni tó wù gan láti join ní military mọ́ bọ̀ àìsíṣẹ́ mélòmíì láti lè lọ fọ́ọ̀sì pé gba tí mi ò rí nǹkan kan ṣé kò kúkú wá da kí n gbé kán bá tiẹ̀ máa fún mi ní nǹkan kan Ọlọ́run lè ní kóhun kọ Ọlọ́run dẹ̀ lè ní kóhun yé ẹ jẹ́ kí n ya sáré gbé fídíò yẹn wá eléyìí náà ṣẹlẹ̀ ni wọ́n ṣe ń wèsì àwọn ọmọ yẹn ẹ máa rí pé young lad lélẹ̀ young boy ni bóyá bíi 30s ló máa wà ó dàbí pé mọ́tò tó ń gbé lọ bóyá ó kàn explode or something like that ló ṣẹlẹ̀ òun nìkan kọ́ ìkejì náà tún leléyìí o ojoojúmọ́ làwọn ọmọ yẹn náà ń dín ojoojúmọ́ bọ́n ṣe wà ń bẹ̀ yẹn kò sí wípé wọ́n fẹ́ pe ambulance kò sí pé wọ́n fẹ́ pe ìgbà tí àwọn tó jẹ́ army tó fẹ́ save life àwọn ará ìlú táwọn ò ní surplus of helicopter tó jẹ́ wípé àwọn Boko Haram àwọn tó ń gbowó lọ́wọ́ aráàlú àwọn gan ní helicopter ju àwọn army gan lọ wọ́n ní helicopter ju àwọn military gan lọ nílùú òyìnbó tá a wà yìí tó jẹ́ wípé ó tiẹ̀ wá kọ́mọ̀ ní àwọn bíi Amẹ́ríkà yìí ó ń ṣẹlẹ̀ ní mọ́ọ̀sì lóyìnbó náà bọ̀ ìkánjú kan lọ ni terrible accident tó bá ṣẹlẹ̀ ká tó ṣẹ́jú ká tó láǹsì helicopter ti wọ ọbẹ̀ with the ambulance ni mò ń sọ by the time tó bá máa ṣẹ́jú tó bá máa fi rí in another 7 hours tó bá ṣe gbogbo investigation tó fẹ́ ṣe lórí títì yẹn ó lè tó bá kọjá ń bẹ̀ ní another 7 ó pẹ́ jù ni mo sọ pé 7 hours ó lè mọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó ṣẹlẹ̀ ní ibi tó fẹ́ gbà kọjá yìí àyàfi tó bá gbọ́ nínú news tó bá ṣalábàápàdé ẹ̀ nínú pépà ìpè wáwí pa ó gbọ́nà yìí ò rí something like that ń bẹ̀ jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ ní Nàìjíríà ìwọ̀n oṣù 3 ẹ sì ń bá apá tó já lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n sì ń bá gbogbo èmi ní àwọn aráàlú gan àwọn ló máa páàkì gan ló máa ti mọ́tò míì gan kúrò lórí títì káwọn tiẹ̀ lè ráyè lọ irú ìlú yẹn ló máa rí wípé èèyàn wà mo rí báyìí mo witness ọ̀hún sí eléyìí fún mi ó ti ṣe díẹ̀ báyìí náà sí ó wú sí orí títì ni obìnrin gan ni onítọ̀hún yẹn ó wú sí orí títì ó ti wú àìmọye tó ń bẹ́ àìmọye èèyàn tó ń wú tó ń bẹ́ kò dẹ̀ sẹ́ni tó bìkítà lórí yẹn wọ́n máa tó bẹ̀rẹ̀ campaign fún wa wọ́n máa tó bẹ̀rẹ̀ campaign wọ́n máa dẹ̀ tó ṣe àwọn nǹkan kan sí ṣe rírò àwọn nǹkan oògùn olóró tó ń dùn yìí wọ́n máa tún fi kún o wọ́n tún máa gbọ́ ní àwọn ibòmíì torí nǹkan tí Amẹ́ríkà lòun fẹ́ ṣe yẹn àwọn ti ṣe already àwọn tó fẹ́ gbé wá Amẹ́ríkà smart gan ni ó yẹ God bless America yẹn ó yẹ kí gbogbo ayé kó máa jí láàárọ̀ kó kẹ́ kí gbogbo yín máa sọ pé God bless America torí Amẹ́ríkà gangan àwọn gangan ní number 1 Ọlọ́run kó tó kún àwọn Ọlọ́run gan tó kù àwọn gangan ní Ọlọ́run àwọn gangan ló wà lábẹ́ rédíò tí kinní kan tó ń sunkún tó bá jẹ́ bí Áfíríkà bá ṣe gbàdúrà tó níṣẹ́ Amẹ́ríkà ó yẹ kó máa bọ̀ lẹ́yìn wa ni ìyẹn lẹ máa fi mọ̀ wípé wọ́n ti fi kinní kan kó wa wọ́n ti fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi màá fẹ́ kẹ́ ṣe ìrànlọ́wọ́ fún mi wípé ẹ bá wa spread ẹ jọ̀ọ́
ẹ bá wa share ètò yìí, ẹ bá wa pín, ẹ bá wa jẹ́ kí ó débi tó yẹ kó dé, ẹ bá wa pín fún ọ̀tá wa àti ọ̀rẹ́ wa wípé wọ́n ti wọlé dé bí olè lóru náà ló máa dé. Àwọn eléyìí ti wọlé dé bí olè lóru. Amẹ́ríkà ògo, Amẹ́ríkà tí ó máa ti ní wọn, wọ́n ti ní wọn ńlẹ̀. Ẹ rántí nígbà tó ń campaign tá à ń sọ wípé gbogbo àwọn nǹkan tó ń jáde tó ń kó wọlé ìṣógun ń bọ̀ ni, ṣé ibo ló wọlé sí? Because àwọn nǹkan yìí kò ń ṣe pé ẹ plan ni nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Bó ṣe jẹ́ pé àwa náà ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipò ń bọ̀, ó ti plan ẹ̀. Àwọn ní àwọn tó ń sanwó fún ní àwọn ìlú tó jẹ́ pé àwọn fẹ́ lọ jẹrun, àwọn fẹ́ lọ gba tiwọn kán fi kún tiwọn, that is life lọ́dọ̀ titi wọn. Àwa náà ní ká máa ka nǹkan tó wà nínú ìwé tán gbé wá fún wa wípé náà kò rí bẹ́ẹ̀ bọ́. Life reality lọ́dọ̀ tiwọn ni wípé káwọn lọ gbà lọ́wọ́ àwọn tó ní káwọn fi kún tiwọn, káwọn lọ jápà nílé ẹlòmíì, káwọn fi bo tiwọn. Tó bá jẹ́ bá Amẹ́ríkà ṣe ń ṣe ìkà fún gbogbo àgbáyé láti gbà, especially Africa ni, tọ́lọ́run bá fẹ́, Ọlọ́run tán gbé wá yẹn tó bá máa dáhùn, ó yẹ ká Amẹ́ríkà kó kàn parẹ́ lọ́jọ́ kan. Bó torí pé àwọn ọmọ nǹkan tó gbé wá, tó dẹ̀ mọ̀ wípé yes, àwọn ti succeed, àwọn ti arrive, nǹkan táwọn fẹ́ ká máa rán yẹn, kí Africa máa rán yẹn, ó ti wà ní 99.9. Yes, a lè wọlé sí wọn lára. Tí èèyàn bí 100 bá kú, àwọn kan máa pe orúkọ Ọlọ́run ni. Tí ọ̀nà ò bá da, ẹ pe orúkọ Ọlọ́run ni. Tí kinní tọ́mọ tí ò sí hospital gan, ẹ pe orúkọ Ọlọ́run ni. Ṣé ẹ rò wípé tí Nàìjíríà bá da, eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èèyàn ń fọhùn bí ènìyàn, ṣé Amẹ́ríkà ò Britico ṣọ́ọ́lì sọ pé àwọn fẹ́ wá gbèjà wa? Kó má da náà, òun ni tí da títí wọn. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, ibi báyìí ni máa dúró sí ní ọjọ́ títí òní. Mo bẹ̀ wá lẹ́ẹ̀kan ṣe rí pé bẹ́ẹ̀ lélẹ̀ wípé ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa share. Máa wá sáré lọ sí ìpolówó. Ìwọ tápá ń dùn, tẹ́sẹ̀ ń dùn, tí gbogbo ẹ̀ ń ṣe. Àwọn èèyàn ti jẹ́rìí sí ní púpọ̀. Tó bá lọ sórí Dr. Zabby Talk Show, lọ́wọ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó ń bẹ̀. Bọ̀ torí wípé a wà ní unsuspend wa fún 2 weeks, òun ló fà tá a fi lo Dr. Zabby Talk Show. Lórí ìpolówó yìí, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ibikíbi tó bá wùn kẹ́ wà lágbàáyé, wọ́n máa post nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́, wọ́n máa post ẹ̀ sí yín. Máa gbé phone number wọn náà, máa gbé sí yín, phone number wọn náà máa wà ń bẹ̀. Ibi báyìí la máa dúró sí lọ́jọ́ títí òní. Mo kí yín wípé àkóbójú ọjọ́ ṣe rí, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀gbọ́n àti àbúrò, àmàjò wa ṣe ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ní fara wa ṣàwátì, ọ̀hún ní fíre mi àti yín, ọ̀hún ní fi ṣe àpínlẹ̀. God bless you, one love. Bye for now. Látijọ́ aláyé ti dáyé, lọ́kọ́ ti ń solówó orí aya, tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Dérè ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé, kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ dérè, tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí, ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters. Sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n, ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú, pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters, ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe. 002 Park Street, First Avance Junction, Ọ̀lẹ́yọ̀, Ìbàdàn, Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex, New Garage, Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza, Asunlẹ̀ Junction off Akala Express, Ìbàdàn, Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí, tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí.